Gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí ó tẹ̀ wá lọ́wọ́ nípa ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ àti ìlànà jíjẹ ọba Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde eléyìí tí ó ń lọ lọ́wọ́ nílùú Ìjẹ̀bú-Òde. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ṣáájú a ti mú wá fún yín lórí ìkànnì yìí wípé àwọn ìgbìmọ̀ tí wọ́n ń ṣètò ìfinijẹ láti yan ọmọye, ẹ jẹ́ ká sọ báyẹn, láti yan ọmọye tí yóò ṣojú ìdílé Fúsẹ̀ǹgbùà eléyìí tí ọpọ́n Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde sún kàn. A mú wá fún yín wípé òní ọjọ́ 15 ọjọ́ ajé Monday oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí, òun ni wọ́n ní ìpàdé máa wáyé, ìyẹn ìpàdé gbogbo ọlọ́mọ ọba pátá ní ìdílé ọlọ́mọ ọba Fúsẹ̀ǹgbùà tí wọ́n ní yóò wáyé láti yan ẹni tí yóò jẹ́ ọmọye láti inú ẹbí kọ̀ọ̀kan tí ó kóra papọ̀ di Fúsẹ̀ǹgbùà nílùú Ìjẹ̀bú-Òde. Ọ̀rọ̀ ń wá yà wá lẹ́nu bí ìròyìn ṣe jáde wípé ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún, wọ́n fi ìwé léde wípé kí ẹbí Fúsẹ̀ǹgbùà ruling house kí wọ́n sì dáwọ́ dúró ná lórí ìpàdé eléyìí tí wọ́n ní àwọn fẹ́ ṣe ní ọjọ́ Monday ọjọ́ 15 oṣù kejìlá ọdún tá a wà yìí, léyìí tó ń túmọ̀ sí wípé ìpàdé ọ̀hún kò ní lè wáyé mọ́ tí wọ́n ó ti yan ọmọye tí ìdílé kọ̀ọ̀kan ó ti yan pé òkè o, ẹni tá a fẹ́ láti ìdílé wa rèé o, ẹni tá a fẹ́ láti ilé wa rèé o, ẹni tá a fẹ́ láti inú ẹbí wa rèé o. Ṣùgbọ́n ìjọba ti pàṣẹ o, wọ́n fìwé léde wípé ìpàdé kankan kò gbọdọ̀ wáyé lásìkò yìí ná. Ọjọ́ wo ni ó wá wáyé? Ọjọ́ wo ni ìpàdé míì tí ó wáyé àti lè sọ, torí pé ìdílé ọlọ́mọ ọba Fúsẹ̀ǹgbùà ruling house wọn ò tí ì fi ìròyìn míì léde gẹ́gẹ́ bí ọjọ́ tí ìpàdé míì tí yóò wáyé. Wọ́n wá fẹ́ ká jọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé parí. Ọ̀kan nínú àwọn ọmọ ọba tí wọ́n ti fìfẹ́ hàn láti dúnpò láti bọ́ sórí ìtẹ́ Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde láti inú ìdílé Jádíárà. Kí ló bá wa sọ? Kí ló wí? Kí ló sọ? Ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká gbọ́. Tá a bá gbọ́ yẹn tán, a tún mú fídíò ìpàdé eléyìí tó wáyé nínú ẹbí ìdílé Fúsẹ̀ǹgbùà tí wọ́n fi pàrọwà sí gbogbo àwọn ọmọ ọba tó ń wù tí wọ́n ń jẹran kàn láti dé orí ìtẹ́ Àwùjalẹ̀ tìlú Ìjẹ̀bú-Òde. Ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká jọ gbọ́. His Spiritual Majesty Tajudeen Adégbémi Bello. Mo wá láti ìlú Ìjẹ̀bú-Òde, ọmọ bíbí ìlú Ìjẹ̀bú-Òde ni mí. Mo pẹ̀lú àwọn tí wọ́n ń díje fún ipò ọba Àwùjalẹ̀ láti ilé Jádíárà ní ìdílé Fúsẹ̀ǹgbùà. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí, mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀rẹ́ àti gbogbo ojúlùmọ̀. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olórí ẹbí wa, pàápàá jùlọ bàbá wa Ajídàgbà àti bàbá wa Owóyẹmí àti bàbá wa Fásí Yusuf. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn àti gbogbo àwọn screening committee fún gbogbo wàhálà wọn lọ́tún lósì láti lè rí wípé ilé Fúsẹ̀ǹgbùà ń kọ́ o, wọ́n fún wa ní Àwùjalẹ̀ tó pósùwọ̀n. Mo ṣe ìlérí fún gbogbo ọmọ Ìjẹ̀bú, gbogbo ará Ìjẹ̀bú nílé lóko, wípé tí oyè ọba Jádíárà ọba Àwùjalẹ̀ tí oyè ọba Àwùjalẹ̀ tó bá bọ́ sí mi lọ́wọ́, màá rí wípé gbogbo nǹkan ìṣẹ̀ṣe wa gbogbo ẹ̀ pátápátá a fi eku síbi tí eku wà, a fi ẹja síbi tí ẹja wà,
ọba ò lẹ́sìn, ọba aláyélúwà ọba ò lẹ́sìn, àti mùsùlùmí ìlú àti ọmọ Jésù àti oníṣẹ̀ṣe gbogbo wọn pátápátá la máa kó mọ́ra, torí pé gbogbo ará ìlú nǹkan tí wọ́n bá ti ń ṣe ẹ̀tọ́ ọba ó gbọ́dọ̀ bá wọn ṣe. Àwọn ilé iṣẹ́ ńláńlá láti ìlú òyìnbó a ti bá wọn sọ̀rọ̀, àwọn òyìnbó wa gbogbo wa náà nífẹ̀ẹ́ sí pé ìlú tó ń jẹ́ Ìjẹ̀bú yìí ń kọ́ o, àwọn náà fẹ́ mọbẹ̀, àwọn fẹ́ gbé iṣẹ́ wá sí Ìjẹ̀bú àti orílẹ̀-èdè Nàìjíríà. Mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ìyàwó ilé, mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ ilé, gbogbo ọmọ Fòṣẹ̀gbùwà pátápátá, gbogbo ọmọ Ìjẹ̀bú àti gbogbo ìdílé ọba mẹ́rin tí wọ́n ń jẹ ọba Àwùjalẹ̀. Mo fàsìkò yìí náà mo fi dúpẹ́ lọ́wọ́ wọn. Bàbá wa Àwùjalẹ̀ Adétọ̀nà iwájú tán dojúkọ, Èdùmàrè kó gbé wọn sínú afẹ́fẹ́ rere. Àwa lẹ́yìn tí wọ́n fi sílẹ̀, Ìjẹ̀bú ò bàjẹ́ lásìkò tiwọn, Ìjẹ̀bú ò ní dàrú lẹ́yìn tí wọ́n lọ yìí o. Ẹ̀mí wọn á dúró tì wá, eku á ké bí eku fún wa, ẹyẹ á ké bí ẹyẹ fún wa níjẹ̀bú, ọmọ ènìyàn á fọhùn bí ọmọ ènìyàn fún wa níjẹ̀bú. Ìjẹ̀bú ò ní gbóná tewétewé, átàrí Ìjẹ̀bú kò ní gbóná tegbòtegbò. Ṣáà máa lọ re ká máa bọ̀ re. Dédé ọlọ́jà pátápátá wọ́n máa jẹ gbèsè lẹ́nu iṣẹ́ wẹ́ o. Dédé àwọn abiyẹmọ jèrè ọmọ yín, ní sunkún lórí àwọn ọmọ wẹ́ o. Dédé àwọn rẹ̀ ń tájà káàkiri, èrè ọmọ ọlọ́jà ń jẹ o. Ṣé má jèrè ń towó, kẹ má jèrè ń tọmọ, kẹ má jèrè ń ta ìkú baálẹ̀ ọ̀rọ̀. Gbogbo òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdàbà máa ṣàwẹ̀ lẹ́sẹ̀ o, máa ṣàwẹ̀ lẹ́sẹ̀ o. Irun mẹ́ta rẹ̀ ẹ̀dá ń wá, ẹ̀dá ń wáwó, ẹ̀dá ń wọ́mọ, ẹ̀dá ń wá nǹkan iyì láyé. Mẹ́tẹ̀ẹ̀ta máa sáré ni o. Àlàáfíà rẹ̀ wà lára ẹni, ọmọ ayé máa gbọ́n bọ̀ o. Lẹ́ẹ̀kan sí orúkọ mi èyí padà, His Spiritual Majesty Tajudeen Adégbémi Bello. Èmi ni ọmọ olówó tó joyè méjì pọ̀. Èmi ni mo jẹ Dàgúrèwé Ìdọ́wá tí mo tún jẹ Àwùjalẹ̀ gbogbo Ìjẹ̀bú. Èmi lọmọ ọba Jàdíàrà, èmi lọmọ Adélé Tejiteji, bẹ́ẹ̀ ni èmi lọmọ múramúra tí ń ra igba ẹrú lóòjọ́, bẹ́ẹ̀ ni èmi lọmọ múramúra tí ń ra igba ẹrú lóòjọ́. Èmi lọmọ ọba Jàdíàrà oníyanrìn láti Ọjọ́fà, bẹ́ẹ̀ ni èmi náà ní o. Mo kí yín, èmi lọmọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba, ọmọ Ajífara Ọjọ́fà gbóhùn ọba. Èmi lọmọ Adélé Tejiteji, èmi lọmọ Afàrán gbòjò. Nígbà yìí tó jẹ́ kí bàbá wa ọmọ bá ṣọlẹ̀ wọ́n fún wa ní ọ̀rọ̀ ìyànjú láti lè gba gbogbo ẹbí Káyọ̀dé Ṣọ̀tẹ̀sà fẹ́ kí fún wa ní ọ̀rọ̀ ìyànjú kan tàbí ìkejì. Orúkọ ti ní ọgbọ̀nba Nàìjíríà Káyọ̀dé Ṣọ̀tẹ̀. Nínú mímọ̀, the great honor for open is for one of you. Ọba kafẹ́ jẹ ìlú ọlọ́mọ àti ọba kékeré ìṣẹ̀kù àlóńkọ̀ wọ́n lè máa fún ọ ní ọba tó dáńtó tó ní kìmílò tó lọ́gbọ́n lórí tó ní sùúrù tó ní wà. Ọ̀rọ̀ púpọ̀ là ń sọ ọ́ ọlọ́run ti bless ìjẹ̀bú láti lọ wá. Ètò ọba tá à ń fẹ́ tó ní leadership quality ju àwọn tí ẹ̀yìn wa. Ọba tó ní rẹ̀lẹ̀ tí gbogbo wa ó tóbi ní o kéré ní o tàmá ní access sí. Lẹ́gbẹ́ owó kọ́lá tán kò lè ní kọ́lá àtàtọ̀ orí kábíyèsí. Tí o lè sọ pé ìwọ kẹ̀wọ́ kéré kí o wá dédé wà ní inú ẹ̀kọ́ là wá. Yẹ́sì tó bá sọ̀tún kalẹ̀ nínú ààfin àmà káàkiri ìṣe fún tiwa nìkan ni tí gbogbo ìlú yìí wà gbẹ́gbẹ́ sọ̀rọ̀ kalẹ̀ ní láàfin ọ̀gbẹ́rù rẹ̀ tí wọ́n gbẹ́rù ẹ̀ wá wá sọ kalẹ̀ àpẹ káàkiri ẹbí ìlẹ́fì wọ̀ pé adé ọba tó
tó mọ ẹ̀tọ́. Well, at the same time, àwọn accountable sí gbogbo ilé, sí gbogbo wa individually and collectively. Tẹ́ bá ní nǹkan láti ọ̀dọ̀ ìjọba, based on our experience in Benin, for example, tó bá ti dé ọ̀dọ̀ ọmọ ọlọ́ba lẹ́dọ̀ ikú ọ̀pọ̀lọpọ̀lọ̀ láti lọ́wọ́ àmì consider it done. Kò sí bó ṣe lè kéré tó wọ́n ti lè jẹ́ Benin man wọ́n ní access láti rí ọba. Báde máa yọjú sí ẹ owó àga pẹ̀lú adé ló máa lórí ẹ̀. láṣẹ ọlọ́run kó ṣe máa rí lọ́dọ̀ wa. So wọ́n sọ pé the crown is for you, not me. bẹ́ẹ̀ni. Adé yín lòun dé ìfúnra òwúṣọ yín lòun represent. So ẹja àdúgbò náà bàbá wa owó iṣẹ́ kìtìkìtì tó ń ṣe gbogbo ààbò ní sùúrù ni misinformation ti pọ̀ jù ń ta irọ́ pọ̀ ẹ̀ẹ́dẹ́ pọ̀ ìwà wọn kẹ́yìn má nílé rẹ̀ tó mi ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹja fọkànbalẹ̀ a máa fúnra wa lọ́ba gidi tó mọyì àwọn èèyàn tó ní respect fáwọn èèyàn tó máa gbé orúkọ fún ṣẹ̀kù àgbà a lè má ṣe sísímá bí aṣọ ìta náà àṣẹ díẹ̀ bẹ́ẹ̀ tó ẹjọ́ ọ̀rọ̀ bí òní ju bẹ́ẹ̀ lọ. fún mi lóye ẹ̀pẹ́ láwùjalè everybody kan gbé ẹ̀kẹ́ sọ́rùn agbẹ́fìlà agbágbádá afẹ́jà àwùjalè tani àwùjalè kí ni àwùjalè báwo ló ní gbónílẹ̀ àwùjalè tilẹ̀ kó ló dé àìmọ̀ ẹ̀tọ́ àmọ́ òkúta àwùjalè jẹ́ o tẹ́ bá mọ nǹkan tó wà nílẹ̀ Ìjẹ̀bú ẹ̀kọ́ sára pé ọlọ́run kẹ́ńjẹ̀ kò ní báyìí náà lọ ṣùgbọ́n òní sọ fún pé gbogbo nǹkan mèremère tó wà ní ìbàyẹ̀ gbogbo ẹ̀ lámà lẹ́sìn lágbára ọlọ́run so unfortunately táìmù sí wọn àbá ṣe workshop yẹn láti educate àwọn brothers wa àwọn ọmọ ọba tó fẹ́ jọba wọ́n lè wọ̀ pé challenges tó wà wájú wọn ó pọ̀ díẹ̀ so that they be ready prepared láti not only educate themselves but be fully prepared to represent us because of what Ìjẹ̀bú stands for. Ìjẹ̀bú ìlẹ́gbẹ́ o àní ráìvà gbogbo ìrọ́tọ́kọ̀ pa ní social media ìlànà fún bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ mẹ́ẹ̀ kára yín bíbá yìí nípa ọlọ́run ló bá ti máa kẹ́lẹ̀ ọlá àṣẹ ọ̀ṣun. ẹ ṣe ojú tó rọ̀ bá wa ẹ ṣe.